Gbàgede Àsà lẹ́tọ̀ ní City FM ìkànnì ọ̀kàndínláàdọ́rùn-ún-ó-lé-téńté ọ̀kan 89.1 Afeez ọmọ Adéoyè ìpàkọ́ ògbóṣùtì ọba àṣà àti Lateef Ọláìdé Kẹ́hìndé ọmọ Ọ̀yọ́ olórí àṣà ni wọ́n ní ká tún jọ wá bumi ọgbọ́n mu lórí ètò Gbàgede Àsà. Gbàgede Àsà ètò tí ń kọ́ni lọ́gbọ́n tí ń kọ́ni lóye tó pè wá níjà lórí ìṣètò ti àṣà ilẹ̀ káàárọ̀ òjíire. Lábala ní ètò Gbàgede Àsà pín sí tí Afeez ọmọ Adéoyè ìpàkọ́ ògbóṣùtì ọba àṣà yóò máa mú wá fún wa tó ti Lateef Ọláìdé Kẹ́hìndé ọmọ Ọ̀yọ́ olórí àṣà gangan fúnra ẹ̀. Abala àkọ́kọ́ ṣò ní àṣà tó ń ti ṣe. Abala kejì ní oríkì orílẹ̀. Abala kẹta ní ṣó mọ̀wé àbí òmọ̀wé láti láǹfààní láti jẹ̀bùn. City FM 89.1 ìkànnì ọ̀kàndínláàdọ́rùn-ún-ó-lé-kan ní ẹgbẹ́ rédíò yín sí ní agogo 9 àṣálẹ́ ọjọ́ àìkú tí ń ṣe Sunday láti jẹ̀gbáládùn ètò Gbàgede Àsà láti ẹnu Afeez ọmọ Adéoyè ìpàkọ́ ògbóṣùtì ọba àṣà àti Lateef Ọláìdé Kẹ́hìndé ọmọ Ọ̀yọ́ olórí àṣà. Gbàgede Àsà lógbòde o Gbàgede Àsà. Gbàgede Àsà lógbòde o. Gbàgede Àsà ètò tó ń kọ́ni lọ́gbọ́n àṣà àti ìṣe Yorùbá. Gbàgede Àsà lógbòde. Ẹ máa lọ́fẹ̀ẹ́ kọ́mẹ́ntì ẹ̀ ṣí ẹ̀. Ọ̀làdúdé làwọn àgbàgbé. Ìbò Olódùmarè ọba adẹ́dá ọba gbogbo àyíká fàtà. Gbàgede Àsà ìbílẹ̀ wa civilization ló jágbá gbogbo tàdá ìbá. Ìbà ládéládé ìbà gbogbo ọrùn ìlẹ̀kẹ̀ jíwìn. Gbàgede Àsà ìdílé wa ọ̀làdúdé làwọn àgbàgbé àṣà. Bọ́mọdé bá jú bàbá yìí ó di dandan kó roko dálẹ̀. Nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ. Bẹ́ẹ̀kò ló bá júbà ó di dandan kílẹ̀ lẹ́nu fẹ́ kò ló. Wọ́n á bò mí sórí ìbá tí ń kọ́ wọ́n á gbọ́ mọ́. Mojúbà gbogbo àgbààgbà pátápátá mojúbà gbogbo àjùnilọ mojúbà gbogbo pèdèpèdè tí wọ́n ń pèdè tí wọ́n ń fa kò mú òkun yọ nínú èdè. Ọ̀làdúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa. Ètò Gbàgede Àsà nìyí ìyẹn níkànnì alálùbáríkà ní City 89.1 FM. Máa ń ṣe kàn sáyà tuntun ìyàwó sì kí kọ́ bá mú un sí àrò tí ó ní ná. Ẹ mú kalẹ̀ kẹ́ ẹ gbowó ẹ mú kalẹ̀ kẹ́ ẹ gba ọmọ ẹ mú kalẹ̀ kẹ́ ẹ gba ire tó ń ti àìkú baálẹ̀ ọ̀rọ̀ mo kì í kú àsìkò yìí. A ti wà tẹ́pọ́n sórí àpèrè láṣálẹ̀ yìí tó ń tàsìkò tá a wà ẹ́ torí bá a ṣe wà láṣálẹ̀ àwọn kò mọ òwà tó yẹ pé kì í ṣàlẹ́ báyìí ènìwọ̀n wà. Bẹ́ẹ̀ni o bó ṣe rí gàgẹ́ lẹ́nu torí pé Olódùmarè ọba mi ọba tó ṣe wípé ń yí bó ṣe wù ú ni ẹ̀kálẹ́ gbogbo ìkìlì tẹ̀ ti gbọ́ wa bó yẹ pé àsìkò tẹ́yìn wà kì í sásìkò tá a wà ní ìlú Ìbàdàn tí wọ́n ń bí báyìí tàbí lórílẹ̀‐èdè wa bí báyìí àsìkò tẹ́ wa náà àfi ń kì í City náà ni àwọ̀ wàṣọ olóko City iná la wà ìyẹn níkànnì 89.1 FM lórí ètò Gbàgede Àsà lórúkọ gbogbo àwọn tí àjọmọ mẹ́tò wá fún yín láṣálẹ̀ yìí bẹ̀rẹ̀ látòrí olóòtú ètò yìí Akin George iná la fi kì í wípé ẹ̀ka lẹ́ o bákan náà amójú ẹ̀rọ wa títí àṣálẹ̀ òní Joshua Ọlágúnjoyè tí ó jọ lọ́wọ́ bọ́tìnì wa tí wọ́n bá wa gbé sókè gbé sílẹ̀ iná la fi ń kì í o orúkọ mi ò wá yí padà orúkọ mi iná Afeez ọmọ Adéoyè ìpàkọ́ ògbóṣùtì ọba àṣà èmi lọmọ ajísùn ọmọ àjílálọ ọ̀ṣọ́ ọmọ àjí fọwọ́ gbogbo dára bíi fọjọ́ gbogbo dára bíi ègbin bákan náà mo tún lè lémi náà lọ mọ bọ́ọ̀lì òbúpo ní yámọ̀dé lára òdìmọ̀dé rẹ̀sà ará rẹ̀sà fènìsí wọn ò fènìsí ní bí rẹ̀sà nínú olórí àṣà ó yá gbàǹgbè sókè.
tó ìgbé kíké báyìí níṣẹ́ ẹ̀yà àròyé báyìí níṣẹ́ bó ṣe rí nìyẹn. iṣẹ́ tá a fi ráwọ̀ òdì àṣà ò lè jẹ́ ọláìdé yín náà rèé o ọláìdé Lateef Kẹ́hìndé ọmọ Ọ̀yọ́ onínúure alálùbáríkà olórí àṣà yín èyí tẹ́ ẹ fẹ́ràn tó náà fẹ́ràn yín mò ń kí yín kú alẹ́ ní gbogbo ibi tí ọwọ́jà àkànnì yìí ń dé o ẹ káàbọ̀ sórí ètò Gbàgede Àṣà ní ìkànnì Lit City 89.1 FM ẹ kú kalẹ̀. Ẹ̀yin sàmọ́rí yóò ní fàájò. Ẹjọ́ mo bá rí mi dé. Ẹ̀yin sàmọ́rí yóò ní fàájò. Iná bá wọlé òkùnkùn ńlá kì í sálọ. Iná rọ̀ta ló máa jó. Olórí àṣà lórí ètò wa tálẹ́ òní torí fáǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nígbà àkọ́kọ́ a ti wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ báyìí èyí tí a mọ̀ sí Facebook. ẹ sáàmọ̀ wọlé bọ̀ Afeez Adéoyè bàbá wa Ṣàkìláì Adékúnlé Ahmed wọ́n ti darapọ̀ mọ́ wa Káyọ̀dé Ìmá àwọn náà ti darapọ̀ mọ́ wa tí wọ́n ti ń wò wá báyìí Bísọ́lá Adéoyè yàwá Bísọ́lá Adéoyè àwọn náà ti darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ṣé wò wá náà ẹ lè gbé rédíò yín ẹ gbé sí 89.1 FM. Àṣìdí wúkẹ́ ẹ má wá kan sórí ẹ má wá kan sí bẹ̀bẹ̀rẹ̀ ìdí kí ẹ mi àjò lọ. Olómi dákun jà wá sọ. Olómi dákun kékeré orò téèjì pátápátá. Sísí òbí lójú náà. Sísí òbí lójú náà. Ẹ̀wọ̀n bó ṣe fáìní. Bèrè ẹ̀ ń sọ̀rọ̀. Olórí àṣà lálẹ́ yìí fàájì la wà lérẹpẹtẹ kígan ni abala àkọ́kọ́ torí abala mẹ́ta la máa ń gbé yẹ̀wò lórí abala yìí kí labala àkọ́kọ́. Abala àkọ́kọ́ ni àṣà àti ìṣe. Abala ẹlẹ́ẹ̀kejì ńkọ́. Òun lóríkì orílẹ̀. Abala ẹlẹ́ẹ̀kẹta wá ńkọ́. Òun wá ní ṣó mòwe. Àgbó mòwe. Obìnrin bá dára yóò níwà. Tó bá bá kọ́bọ̀ kan àbọ̀ yóò ní fẹ́. Obìnrin bá níwà tuntun tó tó rẹwà. Mo lè fi 1,000 fẹ́. Ní ìsìn nǹkan mọ́ o. Níwà tuntun tó tó rẹwà. Mo lè fi 1,000 fẹ́. Olórí àṣà. Mo jí ọ. Lábala àkọ́kọ́ ká tètè mọ́ lọ abala àkọ́kọ́ torí ọjọ́ ti lọ. Sọ tiẹ̀ rí orin tí ó rá ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mọ̀ páwọn aráalé àwọn náà ń jẹ ìgbádùn rẹ̀. Àwọn ọmọ ọ̀sìn ó kò ní ìgbádùn rẹ̀ wọ́n ń jẹ dòdò rẹ̀. Ọmọ ọ̀sìn yìí ò tiẹ̀ mọ̀ yóò mọ ní irú orin wo náà wọ́n tiẹ̀ wá bá wa gbé sí i ta ní nǹkan náà àṣà wo ní bàjẹ́ kò ní pa. Àṣẹ Èdùmàrè. Ọ̀làdúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làdúdé làwa. Gbogbo ẹ̀ jápọ̀ mọ́ra wọn ni. Ẹ̀sán ló jágbá gbogbo ìbàdà ìbá. Olórí àṣà wá jẹ́ kí a tètè máa kọrí síbi tí ó yà kọrí sí àlọ́ torí wọ́n ní ṣíṣe là á ṣe é. Adébí iṣẹ́ má ṣe báyìí. Àgbọ̀ọ̀lẹ́ni. Kí gan la fẹ́ pẹ̀kẹ́lù láṣálẹ́ yìí lórí abala àṣà tó ti ṣe ìṣe ó ní àwọn ọba aláyé ilẹ̀ Yorùbá. Ọba aláyé ilẹ̀ Yorùbá àti oyè wọn. Àtòyè wọn. Ẹlòmíì ó máa ní pé ọba tó bá ti jẹ kábíyèsí náà máa ń ṣe fún ọba. Bẹ́ẹ̀ ni kábíyèsí là ń ṣe fọ́ba yìí ni pé à ń kí ọba à ń kí orí adé àwọn wá ní orúkọ tí wọ́n máa ń pe oyè wọn bí bá a ṣe wà nìbàdàn yìí Olúbàdàn ni Ọ̀yọ́ báyìí Aláàfin ni Aláké báyìí. wọ́n ti sọ̀rọ̀ jù àwọn ọba àlàyé ilẹ̀ Yorùbá àti orúkọ oyè wọn àmọ́ ṣáájú kí a tó lọ sórí
orúkọ àwọn oyè àti àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá oyè àṣẹ kọ́kọ́ wọ àwọn nǹkan kankan ṣáájú. Wọ́n ní Yorùbá ní okùn ò ní gùngùn kó mọ̀ níbi tá a ti fà wá tó ti gbogbo àwọn ìlú abínibí nílẹ̀ Yorùbá ó níbi a ti ṣẹ̀ wá ó níbi a ti ṣẹ̀ wá ibi tá a ti ṣẹ̀. Àgé ní ọba àṣà àgé ní pé ó mọ̀ wípé àwọn ètò káṣá mú gbogbo ẹ̀ wá ní ìfáàrà fún wa díẹ̀ kó tó wá di pé àwa máa wọnú ẹ̀ lọ gangan nísànsán. Ṣáájú ká tó lọ ìyàwó olórí Ẹniọlá Don Richard àwọn náà ti darapọ̀ mọ́ wa ní ojú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Ẹ̀yin tí wọ́n ní ẹ̀kú ṣẹ́ o kódà àwọn tí ẹ̀ tó kọ́ ẹ̀kú àti Gẹ̀ẹ́sì fírìfìtì ìwọ́n tó fi kọ́ papọ̀. Bẹ́ẹ̀ ṣe é wò wá yìí ẹ máa bá ní pín káàkiri ẹ máa bá ní fún ọ̀ká bẹ́ẹ̀ náà ẹ sì máa bá ní tẹ ẹ máa fẹ́ràn rẹ̀ ẹ máa bá ní fẹ́ràn rẹ̀ ẹ máa nífẹ̀ẹ́ wa báwọn ẹ sì máa bá wa pín káàkiri ètò Gbàgede Àṣà gbogbo wa pátápátá báyìí ló wà fún bó ṣe wà fọmọdé ló wà fàgbàlagbà ó wà fọkùnrin ó wà fóbìnrin. ọba àṣàjẹ́ wa ṣe báyìí Yorùbá bọ̀ wọ́n ní okùn ní kù títí kó mọ̀ níbi tá a ti fà wá bẹ́ẹ̀ ni. Lámúrúdu òun ni bàbá Odùduwà. bàbá Odùduwà. ọba àṣà bàbá ní a máa pẹ̀ kẹ́lù ọ̀rọ̀ pọ̀ ń bẹ àmọ́ àní láǹfààní láti túṣu désàlẹ̀ kòkò lónìí àwa máa mú fún wa ní díẹ̀. Lámúrúdu yìí òun ni bàbá Odùduwà. Odùduwà yìí òun ló wá bí Ọ̀kànbí. ọba àṣà Ọ̀kànbí ẹ̀yin aráalé Lámúrúdu òun ni bàbá Odùduwà wá ní bàbá Ọ̀kànbí. Ọ̀kànbí yìí òun ló wá bímọ méje. Nínú àwọn ọmọ méje tí Ọ̀kànbí bí àkọ́kọ́ òun náà ni Olówù làkọ́kọ́ lára wọn náà ni Ọ̀ràngún tìlú Ìlá. mo ti fẹ́ jẹ́ kó o ṣe sọ gbogbo ẹ̀ torí Ọ̀ràngún bákan náà Ọ̀rànmíyàn ti ìlú Ọ̀yọ́ Alákẹ́tù ti ilẹ̀ Kẹ́tù nílẹ̀ Ẹ̀gbá bákan náà Ọ̀wá Òbòkun ti ilẹ̀ Ìjẹ̀ṣà Oníṣàbẹ́ ti ìlú Ìṣàbẹ́ Olúpópó ti ìlú Ìpópó. Àwọn wọ̀nyí iná ni àwọn méje tí Ọ̀kànbí tí wọ́n bí. Gbogbo wọn ló sì lọ tẹ̀dó síbi tọ́ba mi Èdùmàrè ti fààyè gbà wọ́n wọ́n sì wá jọba. Ìran wọn náà ní wá ń bẹ títí tẹ́ ẹ dò ní olónìí. Tá a bá wò ní ìsìn tá a bá ń ka ẹja ṣẹ́bà tá a bá ń ka state and capital. Ìyẹn ìpínlẹ̀ àti olú ìlú ìpínlẹ̀. A ní sọ wípé a ní 36. Ìyẹn mẹ́rìndínlógójì. Àbáwá yọ ẹ wá já yọ ẹ̀yà ti Yorùbá. Torí gbogbo yìí náà ń káwọn ọba àṣà. Mò ń gbọ́. ẹlòmíì tiẹ̀ lọ síbẹ̀ wípé àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ó ní Haúsá ń bẹ ẹlòmíì kan mọ̀ wípé Haúsá ń bẹ Yorùbá ń bẹ Ìgbò náà sì ń bẹ láàrin wa. Adúláwọn míì ẹ̀yà míì yàtọ̀ sí Yorùbá Haúsá Ìgbò tó pọ̀ ń bẹ. Lára èyí tó wá jẹ́ ti ẹ̀yà Yorùbá òun láti ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ la ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ náà a sì ní ìpínlẹ̀ Oǹdó. Ìpínlẹ̀ Èkìtì Yorùbá ni wá o. Ìpínlẹ̀ Ẹdó Yorùbá ni wá. Èkó Yorùbá ni wá. Bákan náà ìpínlẹ̀ Kwara bó fẹ́ jẹ́ wípé ọ̀rọ̀ pọ̀ lórí ìpínlẹ̀ Kwara. Nínú ìpínlẹ̀ Ẹdó tí mo sì sọ náà ọ̀rọ̀ pọ̀ lórí níbi ibẹ̀ tó yẹ pé a máa mú wá ní bó bá ẹsẹ̀ fún wa. Ìyá wa Anímọ̀ṣẹ́ àwọn Rúkàyàtì náà ti darapọ̀ mọ́ wa
bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ ṣáà máa bá wa fún káàkiri kẹ̀sì máa bá ní tẹ̀ wípé ẹ fẹ́ràn rẹ̀. àti ẹ̀ tí ń rí táwọn èèyàn ti ń bá wa tẹ̀ bó ṣe ń tẹ nífẹ̀ẹ́ káwọn fẹ́ràn wa bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ pé àwọn nífẹ̀ẹ́ wa ojú òní tì yín o ọlọ́run bá mi Èdùmàrè yóò bá mi nífẹ̀ẹ́ gbogbo yín náà pátápátá. olórí àṣà ó rí i pé àwọn méje la kà kalẹ̀ wípé ọ̀kàn bíbí. bẹ́ẹ̀ ni. ẹlòmíì wàá mọ̀ wípé àmọ́bàtà nílẹ̀ Yorùbá wọ́n ju méje lọ. bẹ́ẹ̀ ni. bó ṣe jẹ́ nìyẹn o lára àwọn méjèèje náà lóníkálùkù ti bímọ tiẹ̀ tó ń kálùkù wá fi yà káàkiri tí lọ ń tẹ̀dó bẹ́ẹ̀ lómi bá lọ bó bá jagun lọ ibi ó bá tẹ̀dó sí yóò dùn ń bẹ̀ òun ni yóò dùn ń bẹ̀ ọ̀rọ̀ sì ń pọ̀ lórí rẹ̀ mo ṣe rí gàgẹ́lẹ́ nù. ẹja àní fi gbogbo ẹ̀ ìkankan bẹ̀ àní fi dùn yín àní fi pamọ́ àní fi pamọ́ fún yín àní fi pamọ́. ètò Gbàgede Àsà wà náà nù ẹja wá tètè máa pẹ̀ kẹ́lù torí àsìkò wa àròjọ́ mùsùlùkùn. ká bẹ̀rẹ̀ láti ìlú wa hàn yín níbi àwà yìí gangan níbi àwà ìyẹn ìlú Ìbàdàn Mèsì yóò gọ ọmọ àjọrọsọ ọmọ àjẹgbín yóò mọ ọmọ àfikàrà wọn fọrin mu. Ìbàdàn mọ́jàmọ́jà bíi ìtọ́jọ́ kìíní èyí tó jà ládùúgbò gbogbo lóhùn Ìbàdàn orúkọ oyè ọba wa nílùú Ìbàdàn olórí àṣà màá sì ẹ̀wọ́ yóò máa bó ma. olórí àṣà máa bí òun. mo fẹ́ ṣèdánwò fún ọ ni mo fẹ́ ṣèdánwò fún ọ ni ọ̀dà kí ló kọ oyè ọba wa nílùú Ìbàdàn. oyè ọba tiwa nílùú Ìbàdàn òun ni Olúbàdàn. Olúbàdàn lọba tiwa ní àyín ṣe. akí bàbá wa Balógun ọba wa Balógun akínyìn o kí àlàáfíà ara àjíǹde ara kò mọ̀ jẹ́ fún yín. àṣẹ Ìdùmarè. lógo olúwo ọba lẹ́kìọ́lá ẹ̀gbọ́ ẹ̀tọ́ lórí àpèrè àwọn bàbá tó bí lọ́mọ. àmín Ìdùmarè. ìpínlẹ̀ tá a tún wá wà náà ni ìpínlẹ̀ Ọ̀yọ́. ìyẹn níbàdàn tíbàdàn wà. bákan náà Ọ̀yọ́ fúnra lára rẹ̀. Ọ̀yọ́ ọmọ Àtìbà. ìlú lòun náà. òjò pàṣẹkẹ mọdọ máa Àtìbà ajíṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan àwọn làgbòrò òjò tí gbòde bàbá ẹni lọ́wọ́ ẹ ní ọmọ kú tí pani tí bàbá ń dúpẹ́ ọmọ àrùn tí ń ṣe ni tí yóò gbọ́dọ̀ kú ni. ẹ̀yin olólùfẹ́ wa ìjà ṣe ń bẹ́lẹ́ ìjábà. à ń bọ̀. ẹ wo ẹ dákun amójú ẹ̀rọ wa yìí. láì fi àkókò wa ṣòfò Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ gangan fúnra lára rẹ̀ orúkọ oyè tán jẹ́ ń bẹ̀ ni Aláàfin. wọ́n fi mọ́ ní Aláàfin ti ìlú Ọ̀yọ́ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ìpínlẹ̀ tá a sì wá náà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. olórí àṣà ìgbà tá à ń ka àwọn tí wọ́n jẹ́ ọmọ Ọ̀kànbí Ìtàló ní Ọ̀rànmíyàn títí ìlú Ọ̀yọ́ ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀. Ṣakí ọmọ Ògún ò rọ kí àgbẹ̀dẹ ò rọ bàbà. Ọ̀kẹrẹ̀ ni orúkọ oyè ọba títí wọn nílùú Ṣakí ìpínlẹ̀ Ọ̀yọ́ iná ni Ṣakí wà. bẹ́ẹ̀ la sì ní Ògbómọ̀ṣọ́ orúkọ oyè ọba wọn bẹ̀ ni Ṣọ̀ún. Ògbómọ̀ṣọ́ ọmọ ajílété níbi wọ́n ti jẹ kàtàkà tó nǹkan yẹn ìpínlẹ̀ Ọ̀yọ́ òní ilé náà wà. bákan náà ọba tá a tún ní nípínlẹ̀ Ọ̀yọ́ orúkọ ìlú òun náà ní Ìṣẹ́yìn Orò ọmọ Ẹ̀bẹ̀dí Mọ̀kọ. Aṣẹ́yìn náà lórúkọ oyè ọba ìlú wọn. gbogbo ẹ̀yin kábíyèsí gbogbo orí adé pátápátá là ń ṣe kábíyèsí fún o. là ń ṣe kábíyèsí fún. Kìṣí ọba àṣà tó tiẹ̀ rí Ọ̀yọ́ ní eléhùn já tún wá pẹ̀kẹ́ lu ìmí tí kì í ṣe ìlú Ọ̀yọ́ tí kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ já lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní kíákíá a ní Òṣogbo òròkì ọmọ àsálà aróńbẹ lọ́sọ̀gbò fi ń hun ni Ọ̀ṣun ń bẹ lọ́sọ̀gbò fi ń hun ni Àtaọ̀jà ń bẹ lọ́sọ̀gbò fi ń hun ni tarúgbó tomidan báyìí ti mọ̀ jẹ̀sí báyìí àjọsùn lè mọ̀ lọ́sọ̀gbò ni ìpínlẹ̀ Ọ̀ṣun
ni àwọn wà. Àtaọjà sì ni orúkọ oyè ọba ìlú. Àtaọjà ti ìlú Òṣogbo. Bákan náà Iléṣà ń bẹ ní Òṣogbo. Iléṣà gbogbo ẹ̀yọ́ ọmọ Iléṣà mo kì í pé ẹ̀ka lẹ́ o ọlẹ́ obì ẹlẹ́ni àtẹ́ka ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́. Orúkọ oyè tiwọn ní ìlú Iléṣà. Wọ́n náà ní Ọ̀wá Òbòkun ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n wà. Bákan náà a lè mọ̀ dé ibi ojúmọ́ tí máa wá níbi gbogbo wa ti ṣẹ̀ wá nù òun náà ni Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀. Àṣekábíyèsí o kábíyèsí o ọba wa ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọ̀nìrìṣà. Orúkọ oyè tí wọ́n ń jẹ ní Ilé-Ifẹ̀ òun náà ni Ọ̀ọ̀ni. ilé ẹ̀fọ́ máa gbọ́ wípé Ọ̀ọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀. Bákan náà ìpínlẹ̀ Ọ̀ṣun Ìwó olódù ọba ọmọ ẹlẹ́ni àtẹ́ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́. Ìwó làmọ́ Ìwó ọmọ olódù ọba ọmọ àtẹnigbòwó ọmọ àtẹnigọlà Ìwó tí ò ní lẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹ̀rú wẹ́wẹ́ ìgbà wẹ́wẹ́ ni wọ́n fi délé bàbá tó bí yín lọ́mọ. Ìwó Olúwo iná ní orúkọ oyè tí wọ́n ń jẹ ní ìlú Ìwó. Ó já lọ sí tìbí náà Ẹdẹ mọ̀ pé ọ̀rọ̀gbọ̀n ya kan àgbọ̀n ọmọ ajé lára sọ ọmọ ajé fún ọjọ́ gbogbo dára bí ègbìn. Ìlú Ẹdẹ orúkọ oyè wọn ń bẹ Tìmì ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà wà. Nítorí ìjọba àsìkò wa ẹja tún wá bọ́ sí ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ògùn ara wọn náà ni Abẹ́òkúta. Orúkọ oyè tí wọ́n ń jẹ ní ìlú Abẹ́òkúta táwọn ọba bẹ̀ jẹ òun ni Aláké. Nínú ìpínlẹ̀ míì ta tó ní òun náà ni Àgọ́ Ìwòyè tàbí mo sì fẹ́ fi tètè Àgọ́ Ìwòyè lẹ̀ torí mo fẹ́ fi pamọ́ torí ìdá mi. A nínú Ìjẹ̀bú Òde. A máa gbọ́ a ti mọ̀ sọ pé Ìjẹ̀bú oríṣiríṣi Ìjẹ̀bú ló wà oríṣiríṣi Ìjẹ̀bú ló wà. Bàbá wa Nùrùdín Àrówó Tọ̀súnà Babalọ́lá àwọn náà ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. À ń kì í wípé ẹ ṣeun wa bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ wa ẹ máa bá wa pín káàkiri kẹsì máa bá ní tẹ wípé ẹ fẹ́ràn rẹ̀. Ìjẹ̀bú Òde orúkọ ọba oyè tí wọ́n jẹ ní Ìjẹ̀bú Òde ni Àwùjalẹ̀. Bàbá wa Àwùjalẹ̀ wọ́n ń bẹ níjẹ̀bú Òde. Kábíyèsí ń bẹ láàfin. Olórin kan kọ ní ọdún ó ti pẹ́ díẹ̀ náà o olórin àṣà wípé ní ojúde ọba ọdọọdún wọn máa ń ṣe ojúde ọba ní ìjọ́ kejì ọdún ní ojú ẹ wípé òun gun ẹṣin nígbà náà ẹṣin níyì gan ẹṣin ní ìsìn mọ́tò làágùn ní ìsìn bó ṣe rí gẹ́gẹ́ lẹ́nu. Nínú àwọn ìlú tá a tún ní ìpínlẹ̀ Ògùn. A tún ní bá a ṣe ní Ìjẹ̀bú Òde la ní Ìjẹ̀bú Igbó Orímọlú sì ní bẹ́ńbẹ́ ìpínlẹ̀ Ògùn náà ní Ìjẹ̀bú Rẹ́mọ Àkárìgbò ní bẹ́ńbẹ́. Ìjẹ̀bú Ifẹ̀ Àjàlọ́run ní bẹ́ńbẹ́ torí àti bẹ́ẹ̀ náà lọ jásẹ̀ mẹ́nu dé Oǹdó kó tó di wípé Oǹdó ẹ̀yin lọ máa wúrin tún ìra èjì ní ara ìlàwẹ̀ ẹ̀dẹ́ ọba àṣà sáré bá ń débẹ̀. Oǹdó nínú àwọn ọba tó wà ní Oǹdó káti ẹ̀ kọ́kọ́ mú ìlú òun náà ni Àkúrẹ́ ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn. Déjì torí àkókò ni àbá ní a máa kì wọ́n. Déjì ìní ibẹ̀ nílùú Àkúrẹ́ ló kọ ọba tí ń bẹ ní ìlú Àkúrẹ́ ìyẹn ó kó oyè ọba wọn ní ìlú Àkúrẹ́. Bẹ́ẹ̀ ni Ẹfọ̀n Alààyè náà sì ń bẹ orúkọ oyè ọba ìlú náà ni Alààyè. Ìlú Oǹdó lòun náà ń bẹ. A ní ìlú Ìdànrè Ọ̀wá òun náà ni orúkọ ọba tí wọ́n ń jẹ ní ìlú náà ìpínlẹ̀ Oǹdó. Bákan náà a ní Ìlara tí ó jẹ́ pé ó kọ ọba wọn náà ni Alára ní Oǹdó nílùú ìpínlẹ̀ Oǹdó.
ọba àṣà mò ń gbọ́ o. ẹ̀yin jẹ́ sáré ya ìlú Èkìtì. ìlú Èkìtì. ọ̀yá mò ń gbọ́. bá a ṣe ní Adó Èkìtì. a ní Àràmọ̀kọ̀ Èkìtì. Àràmọ̀kọ̀ Èkìtì. Ìkẹrẹ Èkìtì. Ìyìn Èkìtì. Ìkọ́lé Èkìtì. Ìtàjì Èkìtì. Ọ̀yẹ́ Èkìtì. ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ á fi ilẹ̀ ní abala bíi tá a déhùn ká tún wá pàdé ní ọjọ́ mẹ́jọ tó ń bọ̀ yìí. sọ́jọ́ mẹ́jọ ni ọjọ́ mẹ́jọ á pàdé lọ́jọ́ mẹ́jọ láti Èdùmàrè. ẹ jẹ́ á bọ́ sí abala ẹlẹ́ẹ̀kejì. ẹ jẹ́ sáré káwọn ẹni náà ẹ jẹ́ kí wọn. ọba àṣà a ní àwọn èèyàn pàtàkì àwọn èèyàn kànrìnkànrìn tá a fẹ́ kí lónìí. mo ń fi àsìkò yìí kí baálẹ̀ wa dáadáa baálẹ̀ Wàsíù Oyèlámì Àkọ́bí ti Ẹlẹ́mú. mo sì tún fi àsìkò yìí kí baálẹ̀ wa dáadáa baálẹ̀ Ọ̀mí Fátókun baálẹ̀ Ọ̀mí Fátókun. ojú òní tì yí o ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. àwọn baálẹ̀ Wàsíù Oyèlákin baálẹ̀ Ọ̀mí Fátókun wọ́n fẹ́ràn kán mọ́ gbé àṣà wa àti ṣe wa lárugẹ. ẹ dákun gbogbo ẹ̀yin baálẹ̀ gbogbo orí adé gbogbo ọrùn ìlẹ̀kẹ̀ gbogbo ẹ̀yin mọ́gàjí gbogbo yín pátápátá ńlá pè sórí ètò yín mà ní ẹ jẹ́ á gbé àṣà yìí ẹ jẹ́ á gbé lárugẹ. ẹ wá aṣọ onígbọ̀wọ́ ètò yìí kẹ́mi ètò yìí kó bá a légun ká lè jọ jẹ̀gbádùn ara wa dáadáa. ẹ wá bá aṣọ onígbọ̀wọ́ rẹ̀ kódà yín olólùfẹ́ wa a nílò ẹni tí ó mọ̀ fún wa lẹ́bùn lórí ètò. ẹgbẹ́ ìkéde àti ìpolówó ọjà yín wá sórí ètò. ẹ máa gbé bọ̀. ẹ wá fi tí yín gbé wa lárugẹ káwa náà fi tiwa náà gbé yín lárugẹ. ọmọ alájẹ ni wà ó torí ẹ tà báyìí ní kọ́kọ́ tà kọ́mọ ẹranko yòókù tó tà. ẹgbẹ́ ìkéde àti ìpolówó ọjà yín wá àwọn baálẹ̀ wa ojú òní tì yín o láṣẹ ọlọ́run ọba mi Èdùmàrè. ọba àṣà. mò ń gbọ́. àwọn télọ̀ àwọn ẹgbẹ́ amúnidára kódà wọ́n ṣe bẹbẹ wọ́n ṣe dáadáa. àwọn à ń fi àsìkò yìí kí gbogbo àwọn olóyè tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ọjọ́ Friday yìí ọjọ́ Jímọ̀ ní ọjọ́ Ẹtì. a kí gómìnà tuntun Abbas Ọlálékan Adésílé Máyégún a kí wọn ojú òní tìyìn. a kí ìyá wa dáadáa náà Monsurat Ọlátúnjí ṣẹ́ẹ̀tì àwọn ni chairlady. ọba àṣà ìyá wa kan wá ń bẹ́ ń bì alága lóbìnrin ìyá wa tó fi ṣe gbákejì alága lóbìnrin ìyá wa ni wọ́n. Fọláṣadé arábìnrin Yẹmí Adésínà ìyá ìkan lára wa ni ìyá Ridwan Adésínà ìyá pèdèpèdè náà ni ìyá wa dáadáa àwọn ni wọ́n fi ṣe igbákejì ajẹ́pọ̀ ọmọdé lọ gan-an ó wá fèmí sílé wípé ìwọ sábà dúró lé ọba àṣà. atúnkì ìyá wa dáadáa yìí náà Túnráyọ̀ Ọládìméjì ara àwọn olóyè ni wọ́n wà gbogbo yín pátápátá gbogbo olóyè pátápátá akínyìn o ara rẹ báyìí ìlẹ́ẹ̀fì lò ẹgbẹ́ amúnidára yóò mọ tẹ̀síwájú ní kò ní bàjẹ́ torí bí ọba sí wọn bó lọ́ba àṣà ó ṣe wọ̀ orí tí ó wọ̀ ọ̀run bó ṣe rí nù bó ni ó ṣe dùn ún wò. olórí àṣà. bó lọ́ba àṣà àti olórí àṣà bó ni ó ṣe dùn ún wò. bó ṣe rí nù. bẹ́ẹ̀ ni ọlá àwọn là ń jẹ. olórí àṣà. mò ń jẹ ọ. sórí àkókò tá a wà yìí. à ń bọ̀. sọ̀rọ̀ náà. kò sọ̀rọ̀. ẹ kó fún mi sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ sí. ẹjọ́ rin máa lọ o.
sọ̀rọ̀ wò kí gbọ́n ẹ sọ̀rọ̀. gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ amúnidára pátápátá ẹ̀yin olóyè tuntun à ń retí yín lórí ètò yìí o. bẹ́ẹ̀ni. à ń retí yín lórí ètò yìí. à ń retí yín lórí ètò yìí. wọ́n tiẹ̀ ti fi mí lọ́kàn balẹ̀ wípé à ń retí yín lórí ètò yìí. àwọn ń bọ̀ lórí ètò Gbàgede Àṣà. à ń retí yín. bàbá wa Ismail Alani láti ìlú Èkó ni wọ́n ti ń wò wá kètèkètè. bákan náà Tìjání Ọlárìnwájú wọ́n ní ẹ̀kọ́ ètò láti ìlú Olódó. olórí àṣà jẹ́ mọ̀ bọ́ sí abala ẹlẹ́ẹ̀kejì báyìí tí ń ṣe abala oríkì orílẹ̀. ọba àṣà jẹ́ sáré fáwọn èèyàn méjì láǹfààní láti pè wọlé lónìí oríkì ìdílé ohun gangan là ń lọ ẹ̀yin olólùfẹ́ wẹ̀ bá wa dá ṣètò 07069566844. ìdílé wo gan là ń lọ. oríkì ìdílé òpómúléró Mọ̀jàlík. ibẹ̀ là ń lọ lónìí. Zero 07069566844 oríkì òpómúléró àwọn ọmọ òpómúléró pọ̀ dáadáa ìjà gbóríkì yín látẹnu yín. olórí àṣà mo ń jẹ́ ọ. já ṣe kánkànkán kó jẹ́ wípé a tètè máa lọ sí òpómúléró Mọ̀jàlík. ẹ̀yin ọmọ òpómúléró Mọ̀jàlík aníṣẹ́ ń bẹ lálàáfíà ara òpómúléró Mọ̀jàlík ọmọ fúru tẹ́kí ni wọ́n lọ rè jẹ́ ẹgbẹ́sùn lámúkúdé ni ajẹ́fẹ̀yìntì ni mo jésù ègbòdo ajẹ́súnmùsì lájọ gbàdárà wọn bàbá tẹ́yìn ẹ̀yin lọ́mọ kẹ́rẹ̀kùn sókun ọmọ kẹ́rẹ̀ òwúsòkú ẹ̀yin lọ́mọ kẹ́tùkẹ́tù ọmọ kẹ́yẹkẹ́yẹ ọmọ òkẹ́tùkẹ̀lá yóò wó lábẹ́ ọmọ akọ́yẹ kókùkù òpómúléró Mọ̀jàlík òpóró sọ òpó gbàdá ẹ̀yin lọ́mọ òpóró dúdú òpó kan dúdú òpó gbọ̀ràn wọn ní akọjú ẹ̀ síná iná gbọ̀ràn wọn ní abomi pa omi ò gbọ̀ràn wọn ní àfipọ̀tí otí ò gbọ̀ràn wọn ní àfi fọ́mọ líle mu ọmọ líle tí ò gbọ̀ràn níjọ́sí wọn ní àfi fún ajá ajá ò gbọ̀ràn rárá wọ́n tún wá ní àfi fún ògùn ò gbọ̀ràn o wọ́n wá ní àfi fún èṣù wá gbọ̀ràn ń jẹ́ ajá sí o wọ́n wá ní àfi fún alárùn ọba òpómúléró Mọ̀jàlík o. olórí àṣà wọ́n jẹ́ ọ. ìlú òpó àbí oríkì òpómúléró tí ń ṣe oríkì ìdílé àwọn òpómúléró ilé àlọ ní àṣálẹ́ yìí torí pé àkókò kò wà ní pàpamọ́ra àròjọ mùsùlùkùn torí pé ìgbà tí olórí àṣà bí ṣe ń lọ sí ìlú ìdílé òpómúléró bẹ́ẹ̀ náà ni àwọn òpè wọlé àsìkò tá a fi ilẹ̀ kíkì òfì wọlé ó ti kọjá láàfin. 07069566844 abala sómùwé àbí òmùwé làkàwé 07069566844 abala sómùwé àbí òmùwé 566844 abala sómùwé àbí òmùwé ńláwàá. ẹ tún lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí
09025098421 09025098421. Hello, ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o, ẹ kú ètò. Orúkọ yín àti ẹ ti ń pè wá ìyá wa. Fátímọ̀ Yusuf látòmíyalé. Fátímọ̀ Yusuf látòmíyalé. Ó yẹ mú béèrè kẹ́ ẹ jẹ̀bùn. Ẹ ṣe gẹ̀ẹ́kú àkíyèsí wa, ẹ ṣe. Ṣé ẹ ti ń gbọ́ wa báyìí? Lẹ́ẹ̀gbọ́ ẹ ti ń gbọ́ ní ìsìn. Ó yẹ bàbá wa ẹ mú béèrè. Ìbéèrè kẹta. Ètò bọ̀. Hello, ẹ káalẹ́ o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Kọ́ládé látòlómi. Ó yẹ mú béèrè. Ìbéèrè wọn ti mú ó ti lọ. Ìbéèrè kejì ti lọ, ìbéèrè kẹta ti lọ. Ìbéèrè kẹwàá. Onígẹ̀gẹ̀ fi ìlẹ̀kẹ̀ dá ọ̀pọ̀. Onígẹ̀gẹ̀ Ó fi ìlẹ̀kẹ̀ dá ọ̀pọ̀. Gbogbo àwọn òwe tá à ń lò yìí A ti lò dáadáa lórí ètò wa yìí fún àǹfààní kẹ́ ẹ bá lè jẹ̀bẹ̀ wa náà ni. Hello, à ń gbọ́ yín. Àwọn ọmọ ọ̀pàkàsọ 07069566844. Abala ṣòmòwe àbá àmòwe ńlá wáyé. 0 ṣòmòwe náà láwà. Ṣé ẹ mòwe àbẹ́ ẹ mòwe? Ó yẹ mú béèrè kẹ́ ẹ parí òwe yìí. Ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún. Onílẹ̀gbọ́n ọ̀la. Ó pàkàsọ ẹ máa bí tó bọ̀ ẹ máa bí tó bọ̀. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ ti wà lójú òpó. Hello, ẹ káalẹ́ o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Abdulaziz Oyèwọlá láti bo wáyà ń kébò. Ṣé ẹ mòwe àbẹ́ ẹ mòwe? Ó yẹ mú béèrè. Ìbéèrè keje. Bí a kò bá dẹ́kun ìgbìyànjú, ó pàkàsọ díẹ̀. Ó pàkàsọ ẹ máa bí tó bọ̀. Hello, ẹ káalẹ́ o. Hello. Òrè. Hello, ẹ káalẹ́. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Kí lẹ pè é? Ìbídùn láti Olúndé. Ó yẹ mú béèrè kẹ́ ẹ parí òwe kẹ́ ẹ jẹ̀bùn. Ìbéèrè ó ti lọ. Ìbéèrè keje ti lọ. Ìbéèrè kẹfà. Ó yá ìbéèrè kẹfà. Bí a bá fi 20 ọdún sánpá tí a sì fi 30 oṣù rìnà ṣàṣà. Bá a bá fojú ọdún sánpá tá a sì f30 oṣù rìnà ṣàṣà. Ọ̀dà ẹ̀rọ bí tó bọ̀. Torí ẹ̀ náà lè tó ìfi wà àfijọ́ ń dára wa. Ẹ̀rọ ìkàlẹ̀ o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ayọ̀ọ́lá Quadri láti challenge. Ó yẹ mú béèrè. Ìbéèrè kìíní sí kẹwàá iná ni. Ìbéèrè alákọ̀ọ́kọ́. Ó Ṣàngó tó jó tí ò tàpá. Oníṣàngó tó jó tí ò tàpá. Ọ̀dà ẹ mọ̀ bẹ́tò bọ̀. Hello, ta ló wà lójú òpó? Hello.
Oore ni o, oore ni o, oore ni o. bẹ́ẹ̀ bá láǹfààní àti pè wá padà. táwọn tí ń gbọ́ nǹkan sọ. ẹ̀wọ̀n ẹja máa ṣe lẹ́fẹ̀ẹ́. fún ọ̀rẹ́ mi. 07069566844. Hello, ẹ káalẹ́ o. ó kọ yín àti bí ẹ ti ń pè wá bàbá wa. Bàbá wa Oyèkúnlé láti Sanyo. ó yẹ mú béèrè kẹta lóore. Ó ti lọ. ìbéèrè kẹrin bẹ ńlẹ̀. Ìbéèrè kẹrin. kíkú mọ́ pẹni tí ń dáni lóró. kí ikú mọ́ pẹni tí ń dáni lóró. ẹ mọ bẹ́tọ̀ bọ̀ 07069566844 gbogbo àwọn òwe yìí láti lò lórí ètò wa tẹ́lẹ̀. Hello, ẹ káalẹ́ o. Hello. Ẹ mú béèrè orúkọ yà níbi tẹ́ ẹ ti ń pè wá. Kí lẹ pè é? Isaac láti Ọlọ́run ṣògo, láti Ọlọ́run ṣògo. Ó yẹ mú ìbéèrè. Ìbéèrè kẹrin ó ti lọ. Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá ti lọ. Ìbéèrè kẹjọ ìṣì ń bẹ ńlẹ̀. Ìbéèrè kẹjọ ń bẹ ńlẹ̀. Ìbéèrè kẹfà náà ń bẹ ńlẹ̀. Ìbéèrè kẹfà ń bẹ ńlẹ̀. Ìbéèrè kẹjọ. Ẹ gbọ́ béèrè kẹjọ yìí dáadáa. Ẹ jẹ́ àṣẹ fún bàbá wa. Ó yá ẹ parí òwe yìí. Ẹsẹ̀ gìrì ń yà ń jọ̀fẹ́. Ó yá ẹsẹ̀ gìrì ń yà ń jọ̀fẹ́. Ẹsẹ̀ gìrì nílẹ̀ à ń jọ̀fẹ́. À ń jọ̀fẹ́ kú ààrẹ nìkan kan. Ọ̀dà ẹ máa bẹ́ tò bọ̀. Hello, ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́ o. Oore ni o. Nọ́mbà 9. 7 náà wà lọ́dọ̀ yìí. 7 wà bẹ́ẹ̀. Okay, dúró 1 2 3 4 5 6. ló 6 wà. Ọ̀dọ̀ mi ni 6 wà. 7 kọ́. 7 wà lọ́dọ̀ mi. 9 kọ́. 9 àti mo lò nọ́mbà 9. Ìbéèrè kẹsàn-án ló kù. Hello, ẹ káalẹ́ o. Hello, ẹ káalẹ́. Ẹ káalẹ́. Oore ni o. Àwọn settings yóò dára rẹ̀. Ní ìgbọ́n kankan. Ìbéèrè kan dondo ó sì kúnlẹ̀ 07069566844 ló ta ló wà lójú òpó. Ó ti rè oore. Òun náà tún rè. Oore. Number 6 wà lọ́dọ̀ 7 wà lọ́dọ̀ 6 ní àbí 6 7 9 ló ṣẹ́kù. 9 1 2 3 4 5 6 8 ńkọ́ 8 dà. 8. Hello. Hello, ẹ káalẹ́ o. Ẹ fẹ́ jẹ̀bùn ìbéèrè kan ló kù lẹ̀ báyìí. Ó yẹ gbà tí í ṣe ìbéèrè kẹsàn-án. Ẹ gbọ́ béèrè yìí
à ń wá ayé kí a fi wèrè sílẹ̀. bẹ́ẹ̀ ni a fi wèrè sílẹ̀. ó pàkàṣọ ẹ bá bẹ́ tó bọ̀. a ní láǹfààní àti gba ìpè kankan mọ́. Gbogbo àwọn òwe tá a lò rèé. Ìbéèrè alákọ̀ọ́kọ́, ó ń Ṣàngó tó jó tí ò tàpá, àbùkù ara rẹ̀ ni. A ti lo òwe yìí lọ́pọ̀ ọgbà lórí ètò yìí. A sì fẹ́ kẹ́yìn olólùfẹ́ wa kẹ́ ẹ mọ́ fẹ́ bùn kẹ́ ẹ mọ́ fi ṣèfàjẹ́. Oníṣàngó tó jó tí ò tàpá, àbùkù ara rẹ̀ ni. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì, ẹni tí ó gbọ́ ifá kò mọ ọ̀fà. Ẹni tí ó mọ ọ̀fà kò gbọ́ ifá. Bẹ́ẹ̀ ni ifá tà lọ́fà. ẹni tí ó gbọ́ ifá kò mọ̀fà. Ẹni tí ó mọ̀fà kò gbọ́ ifá. Bẹ́ẹ̀ ni ifá tà lọ́fà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta, bàbá wa comrade Easy Boy láti Àpáta, àwọn ni wọ́n gba ẹ̀bùn wa. ó sọwọ́ bàbá lálẹ́ yìí. ó tiẹ̀ ti pẹ́ ó ti pẹ́. inú mi dùn lálẹ́. Àsúnmọ́dì ẹ̀tẹ́ ènìyàn gbókèrè níyì. Àsúnmọ́dì ẹ̀tẹ́ ènìyàn gbókèrè níyì. ìmọ̀ra ẹni lèèyàn mọ̀ nù. bó ṣe rí nù. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin, kíkú mọ̀ pẹ̀lú tí ń dáni lóró, kí nǹkan mọ̀ ṣẹni tí ń ṣe ni níkà, bí ó pẹ́ títí orí ẹni á dáni láre. Kíkú mọ̀ pẹ̀lú tí ń dáni lóró, kí nǹkan mọ̀ ṣe ẹni tí ń ṣe ni níkà, bí ó pẹ́ títí orí á dáni láre. Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún, onílẹ̀gbọ́n ọ̀la ìrìwọ̀wọ́ ṣẹ̀gbọ́n òjò. Onílẹ̀gbọ́n ọ̀la ìrìwọ̀wọ́ ṣẹ̀gbọ́n òjò. Ẹ dákun, ibi tí bàbá wa tán wà ní Amúlòkó yìí wà. Bẹ́ẹ̀ ni bàbá wa Ògúntádé. Ẹ dákun ẹ pè wá. Bàbá wa Ògúntádé. Ó ti tójọ́ mẹ́ta tá a ti gbúròó yín. Ó tójọ́ mẹ́ta tá a ti gbúròó yín lórí ètò Gbàgede Àṣà. Ọba àṣà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà, bí a bá fi 20 ọdún sánpá tí a sì fi 30 oṣù rìnnà ṣàṣà, ibi tí orí bá máa gbéni dé ni ó gbéni dé o, ó di dandan. Bá a bá fi 20 ọdún sánpá tá a sì fi 30 oṣù rìnnà ṣàṣà, ibi tí orí bá máa gbéni dé ló máa gbéni dé. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ. Ẹsẹ̀ gìrì à ń jọ̀fẹ́. Ọ̀fẹ́ tán báyìí ẹsẹ̀ dá wáyé. Ẹsẹ̀ gìrì à ń jọ̀fẹ́. Ọ̀fẹ́ tán ẹsẹ̀ dá wáyé. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án, bí a kò bá dẹ́kun ìgbìyànjú, bó pẹ́ bóyá akitiyan á dópin lọ́jọ́ kan. Bí a kò bá dẹ́kun ìgbìyànjú, bó pẹ́ bóyá akitiyan á dópin lọ́jọ́ kan. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá rèé, onígẹ̀gẹ̀ fi ìlẹ̀kẹ̀ dá ọ̀pọ̀, oníbàtà ní fojú di ẹ̀gún, ẹni a bá fẹ́ ní fojú di ni. Onígẹ̀gẹ̀ fi ìlẹ̀kẹ̀ dá ọ̀pọ̀, oníbàtà ní fi ojú di ẹ̀gún, ẹni a bá fẹ́ ní fojú di ni. Àwọn àwáwà, àwọn náà wọ́n ti dé. Kò jẹ́ níbi táàrí mọ́ ní orí ètò Gbàgede Àṣà fún títí òní. Fún ìkéde àti ìpolówó ọjà, ẹ fẹ́ ká wá bá yín darí ètò yín, ẹ̀yin fẹ́ ṣègbéyàwó, ẹ nílò alága àdúró, alága ìjókòó, ẹ fẹ́ wá bá yín kéwì níbi ayẹyẹ èyí tí ẹ bá ń ṣe, ẹ fẹ́ gbékéde àti ìpolówó ọjà yín, ẹ fẹ́ ká bá yín káwọn èèyàn yín, ẹ pè olórí àṣà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09025098421 09025098421. Ọba àṣà, dárúkọ rẹ ìbánisọ̀rọ̀ rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi tí ẹ pè mí sí gẹ́gẹ́ bí ọmọ ìyá Ọ̀yọ́ olórí àṣà ṣe wí, gbogbo ètò pátá ẹ sáàmọ̀ gbé bọ̀ ọ̀dọ̀ wa náà ìlú wà á bá yín ṣe ìdarí ètò yín tí ò ní sí ẹ̀jà bákan. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ni 08139365114 08139365114.
365114. tó ọláìdé mo ṣe tán mò ń relé ọkọ mi aya wọn níṣẹ́yìn orò ìṣẹ́yìn orò ọmọ ẹ̀bẹ̀ dímọ̀kọ ọláìdé Lateef Kẹ́hìndé ọmọ Ọ̀yọ́ Ọ̀yọ́ olórí àṣà lèmi jẹ́ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀jẹ̀ àmọ́ gbàṣà wa lárugẹ o àṣà wa kò ní dohun ìgbàgbé. èmi gan ń gbéra báyìí òdìlé lọ́dọ̀ àyà mi lọ́ọ̀dẹ̀ kò fẹ́ fi àyè orí afẹ́fẹ́ kò fẹ́ fi ilẹ̀ láàyè orúkọ mi ò yí padà Àfíìsì ọmọ Adéoyè lórúkọ yìí tèmi gẹ́gẹ́ bí mo sì náà sọ wípé èmi náà ni ọmọ àdìsọ ọmọ àjí lálọ́ ọ̀ṣọ́ lórúkọ àwọn tí àjọmú ètò yìí wá fún yín ìyẹn Àkìnjọ́ tí ṣe olóòtú ètò yìí àti amójú ẹ̀rọ wa tí bá ní gbé sókè tí bá ní gbé sílẹ̀ kí ní ọ̀hún fẹ́ sọwọ́ kan jàmọ́ lásàlẹ̀ tí bá ní gbé sókè ìyẹn Joshua Ọlágúnjoyè iná ni màá fi máa dágbére fún yín tèmi àti olórí àṣà wípé lóògùn Ọlọ́run ọba àlekè ọlá títí ìjọ mẹ́jọ ìpàdé ayọ̀ làwa àti yín àjọ fi pàdé àní rí ìgbésọnù bí ò ṣe bí ọmọ. àmín Èdùmàrè.